ṣe àyájọ́ ọjọ́ ìbí obìnrin rere tí ìwé òwe orí 21 ṣe àpèjúwe rẹ̀: olóòótọ́, akíkanjú, ọlọ́gbọ́n, oníwà rere, oníwà tútù bí àdàbà, ẹni tó ṣe finú tán, ẹni tó ṣe fọkàn tán. Táwa là ń sọ̀rọ̀ nípa rẹ̀ gan-an. Ìyáàfin Sànúsí Mary Oore-ọ̀fẹ́ ni ó wá máa gbọ́ bọ́kọ rẹ̀ ti rán mi sí ọ. Ṣe bí ikú ló kú, Ilaro kó tó lọ tata adìyẹ ti dìde. Ọmọ erin ló ní ibú, ọmọ ẹ̀fọn ló lọ dánlé bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ pa kọ́lá jíjọ wo ní kò yí ilé. Sábò gògó ọmọ kú lódò àrìngbẹ́. Lẹ́ọ̀ sábò gògó ọmọ kú lódò àrìngbà. Ìwọ lọmọ eégún mẹ́ta pín ní iṣu ọlẹ́lẹ́ mẹ́fà lákùrẹ́. Ìwọ jèjì kan, kẹ́mi jèjì kan. Samba kó gògó ọmọ pọ́n tí ń jẹ́gun máa tẹ́ gọ́jọ́gọ́jọ́. Aya Sànúsí ọ̀ṣọ́dún nínà ó tún ṣe mí sí nínú owó, nínú ọmọ. Àlàáfíà òun àìkú balẹ̀ ọ̀rọ̀. Ibi oníbà ojú rẹ̀ oníríbi. Ọ̀rọ̀ gbogbo tí wọ́n pa ọ́ lẹ́rìn onípa ọ́ lẹ́kùn. Ọkọ̀ oníkú mọ́ lórí onítọ̀nàwó sáré ọmọ. Ìwọ fúnra rẹ̀ onífà ìsàn ló gbà láṣẹ Elédùmarè. Iṣẹ́ rẹ̀ ò ní díṣẹ́ o. Ẹni ẹlẹ́ni ò wá nígbà ṣe rẹ̀ ṣe. Àníkún owó